definitely tí àwọn ọba kan wá wà nílẹ̀ Yorùbá tí wọ́n lọ ń dúró sí abẹ́ pásítọ̀ ẹ lọ gbadé orí wọn ẹrú làwẹ̀ ni wọ́n àwọn ò tọ́ sí ọba. Ibi tá a wà yìí ní ibi tí Ọ̀rúnmìlà kó àwọn àṣẹ àwọn tó jẹ́ Olúgbòhùn inú kòkò tó ń kó jẹ́ pé látijọ́ wọ́n máa ń kó àwọn àṣẹ Olúgbòhùn bí ọmọdé wọ́n máa ń bò mọ́lẹ̀ ni àwọn ibi tí Ọ̀rúnmìlà bo àwọn Olúgbòhùn ẹ̀ mọ́lẹ̀ sí nìyí. Orí òkè Ìgẹ̀tì la wà yìí ní ìlú Adó Èkìtì níbi tí Ọ̀rúnmìlà gbé fún 303 years. Kò sí ẹni tó ń gorí òkè wá tó o bá ti báyọ̀ wá àtayọ̀ àti ìdùnnú àlàáfíà àti ìbùkún àti ire tó kù òkè yóò yọ̀ǹda rẹ̀ fún ọ. Ilẹ̀ yìí ni Ifá ń gbé àlè nǹkan mìíràn tá à ń ṣe nílẹ̀ Ifá lọ. Adó